ẹ dẹ́kun lílo orí ayélujára láti máa fi sọ ògúlùntún ọ̀rọ̀ síra yín o. Àwọn ẹgbẹ́ kan ni wọ́n rọ Sheikh Habibullah Al-Ilory àti Sheikh Farouk Onígìjìpá mufti tìlú Ìlọrin. Àwọn ẹgbẹ́ kan tí wọ́n ń pe orúkọ wọn ní Muslim Media Watch lórílẹ̀‐èdè Nàìjíríà yìí gba tọwọ́ adarí wọn Alhaji Abdullahi Ibrahim ni wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sáwọn gbajúgbajà àjíṣẹ́ Ọlọ́run ni tí wọ́n tún jẹ́ ọmọ bíbí tìlú Ìlọrin Sheikh Habibullah Al-Ilory àti mufti tìlú Ìlọrin Sheikh Suleiman Farouk Onígìjìpá pé kí wọ́n jọ̀ọ́ jàre kí wọ́n jẹ́ kí ogun omi o kí wọ́n sinmi ogun kí wọ́n sinmi kí wọ́n dẹ́kun láti máa sọ ògúlùntún ọ̀rọ̀ síra wọn gba torí ayélujára. Alhaji Ibrahim tẹ̀síwájú pé gbogbo èyí tó wù kó máa ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì yìí kí wọ́n yanjú aáwọ̀ náà pẹ̀lú tùbínùbí nítorí pé àgbàfáà ni wọ́n kò yẹ kán gba orí ayélujára lọ láti máa fi sọ ògúlùntún ọ̀rọ̀ síra wọn léyìí tó léwu fún ẹ̀sìn Islam pàápàá jùlọ láàrin àwọn ọmọ bíbí ìlú Ìlọrin. Ó tẹ̀síwájú pé àwọn àáfàá méjèèjì yìí bí wọ́n ṣe ń tàwọn síra wọn lórí ayélujára yìí ó ti fẹ́ máa da omi àlàáfíà lóru pàápàá jùlọ láàrin àwọn ọmọ bíbí ìlú Ìlọrin léyìí tó sì léwu púpọ̀ fún àwọn tó ń bọ̀ lẹ́yìn wa. Ó wá pe àkíyèsí àwọn àgbà àfáà méjèèjì yìí sí abala Kùránì kan tó ti sọ̀rọ̀ yìí pé gbogbo àwọn adarí ẹ̀sìn kí wọ́n ṣọ́ra fún àwọn ìwà tó jẹ́ pé ó lè dá rúgúdù sílẹ̀ àti pé kí wọ́n máa hu ìwà tọ́gbọ́n yàtọ̀ sí pé kí wọ́n máa sọ gbogbo àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó lè dá wàhálà sílẹ̀ láàrin ìlú.